èlé bá ń ka bíbélì Elédùmarè ń gbọ́. Pásítọ̀ tó bá wà nítòsí á mọ̀ sọ pé bó ṣe rí ni òun, bó bá ka Kùránì ńkọ́, gbogbo àwọn àáfàá ni ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀sìn wo gan-an wá ní Jengbe tí èlé ṣe? Ó ní bẹ́ẹ̀ pé òun ní Kírísítẹ́nì ẹ̀ parọ́, bẹ́ẹ̀ pé òun ní Mùsùlùmí. Mi ò ní yọ kúrò ńbẹ̀. Bá a bá porí akọni àfidà lálẹ́ gàràrà. Nígbà tára àbí fi ń lògbà, nígbà táyé fi ń yára àbí lọ́wọ́, bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ rán yín létí. Àwọn ni wọ́n produce, àwọn ni wọ́n kọrin sí, àwọn ni wọ́n polówó ọjà, wọ́n tún máa ṣe some lead. Bẹ́ẹ̀ ni ara wọn tó tara wọn dìde, kì í ṣe pé àwọn náà ò dáa ní gbogbo ara. Ara wọn tó tara wọn dìde, èmi ò ní dárúkọ ẹnikẹ́ni kó má bàa dàbí ẹni wípé wọ́n mú wé pẹ̀jọ́ wá, wọ́n tún padà wá máa bẹ̀bẹ̀ torí ẹ̀yìn sí ní dárúkọ ẹnikẹ́ni. Láàárín èmi àti yín, mo fẹ́ ká fi eléyìí kọ́gbọ́n, ká fi kọ́gbọ́n ni nígbà tó fi ń gbódògbà. Kódà àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ mú olórí méjì kọjú ara wọn tí wọ́n mọ̀ búra wọn lórí stage, àwọn yìí ni. Débi pé wọ́n fún wọn lórúkọ kan gbà kan, orúkọ náà kò sẹ́ni tí ò lè jẹ, tán pè ní ọ̀dádá, kò sẹ́ni tí ò lè jẹ́ dọ̀dá. Kódà Rúsídá wọ́n ti pè èèyàn rí, kò sẹ́ni tí wọ́n pè lọ́dàdá rí, bó ṣe rí náà nù. Ìwọ́n fẹ́ dárúkọ ẹnikẹ́ni kán má mú wé pẹ̀jọ́ wá fún mi. Gbogbo àwọn celebrity tó dì látara wọn, bí àwọn àtàwọn tó ti ń lògbà káwọn náà tó lògbà ní gbogbo ìgbà yìí lẹ́mọ̀ gbáriwo bàbá lásàkásà, bàbá kílíkà lẹ́pa Sunday ó wọlé ó jáde. Allahu Akbar. Elédùmarè ọba mi òkè. Ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ fún yín, ìfi tàbùkù ẹnikẹ́ni. Nígbà tí wọ́n fi ń lògbà ni mò ń sọ fún yín. Ó wá ní ọ̀dọ́mọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ tó lóun ọba mi pè sọ́dọ̀ lásìkò ìgbà náà. Nígbà tọmọkùnrin fi ń lògbà náà, àwọn náà ti kú nísìn. Kọ́lọ́n dẹlẹ̀ fún èèyàn rẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ rán yín létí. Èmi wà bí ọmọ ọdún, bóyá ọmọ ọdún 10 sí 11 gbà náà. Àbí kí n wà lọ́mọ ọdún, mi ò tí ì dàgbà tó nǹkan kan. Nígbà náà tá a mọ̀ ń gbọ́ program wọn, ó mọ̀ ń gbọ́ Jengbe tí èlé. Èmi ni Alhaji Dọ́kíníkà Olúwo, bí n bá pera mi ní Alájà tí mo sọ pé JP ìyá nífá, ibẹ̀ náà mo ti yá. Jengbe tí èlé ló jẹ́ mọ̀ wípé a lè kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tí ò sì ní dí ara wọn lọ́wọ́. Tí Jengbe tí èlé bá ka Bible lọ, a padà sẹ́yìn, a ka Kùránì, a tún tẹ̀síwájú akẹsẹ̀ Ifá. Ọba mi òkè bá ń fẹ̀bùkẹ́ wọn. Kódà ara àwọn nǹkan tí mo kó jọ tí mo gbọ́ pé Jengbe tí èlé ṣe ń gbà tó wà láyé tó jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu. Bí n bá sọ fún yín ẹ̀ ní gbàgbọ́, ẹ̀ ní ibo mo ti rí ni, ibo mo ti rí tiẹ̀. Ìgbà tí n wà lè fìdí ẹ̀ múlẹ̀ torí gbà tí mò ń gbọ́ gan-an, àwọn tó ń sọ fún mi, wọ́n sọ láàrin ara wọn ni. Àwọn àgbààgbà ní sọ̀rọ̀ tí ẹ sì mọ̀ pé ọmọ kékeré tó mọ ohun tó fẹ́ jí lọ́jọ́ iwájú. Mo jókòó tí wọn, mo tẹ́tí, mo gbọ́rọ̀ àwọn àgbà. Àwọn wọn ò lè wá sọ fún yín. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ rán yín létí. Tí Jengbe tí èlé bá ń kí ẹsẹ̀ Ifá, babaláwo tó wọ́n bẹ́ tòsí á mọ̀ sọ pé bó ṣe rí nìhun. Tí Jengbe tí èlé bá ń ka bíbélì Elédùmarè ń gbọ́. Pásítọ̀ tó bá wà nítòsí á mọ̀ sọ pé bó ṣe rí nìhun, bó bá ka Kùránì ńkọ́, gbogbo àwọn àáfàá ni ó mọ̀ fìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀sìn wo gan-an wá ní Jengbe tí èlé ṣe? Ó ní bẹ́ẹ̀ pé òun ní Kírísítẹ́nì ẹ̀ parọ́, bẹ́ẹ̀ pé òun ní Mùsùlùmí. Mi ò ní yọ kúrò ńbẹ̀. Bá a bá porí akọni àfidà lálẹ́ gàràrà. Elédùmarè ọba mi òkè, ìní yọ. Elédùmarè ìní yọ. Kábíyèsí, 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 kábíyèsí. Bá a bá wá sọ nínú nǹkan tí Jengbe tí èlé ti ṣe, Gbénga ọmọ Adébóyè, tá a bá sọ fún inú tá a ti gbọ́ lọ́dọ̀ àwọn àgbààgbà, kí lẹ sọ? Ẹni rọ́là ń pa ni, àmọ́ wò ní sọ débẹ̀.
n tá sọ ni wípé mẹ́ta lọ́kan ni pásítọ̀ Alfa àbí Aláàjì Olúwo bẹ́ẹ̀ bá pè wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta oníjẹ́ngbé tí èlé ń jẹ́ kò pẹ́ kò jìnnà ikú wọlé ọmọ ọkọ lára lọ Wùmí Gbénga ọmọ Adébóyè lọ. Èmi ò ní sọ nípa marital life wọn n ò ní sọ nípa àwọn àtìyàwó wọn bẹ́ẹ̀ ni wọn ò ní sọ nípa àwọn àtẹbí wọn. Ohun tí mo mọ̀ ni wípé nígbà náà àwọn làgbà sọ̀rọ̀sọ̀rọ̀, nígbà náà akọni ni wọ́n, nígbà náà kò sẹ́ni tó bá wọn fi gàgbàgà. Elédùmarè o. Nígbà tí wọ́n wá lọ tán lọ́jọ́ tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀rì àwọn àwákéré ọ̀dọ́ arákùnrin kan wà ṣe mọ̀ pé láyé ìgbà náà àwọn méjì náà jọ ń jẹ́ orúkọ náà Gbénga ìjẹ́ ìdákẹ́ ń bẹ̀ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìníwèé ìpẹ́jọ́ mo sọ fún yín gbogbo ohun tí mò ń sọ yìí ọmọ kékeré ni mí mo fi kó jọ mo ní jókòó tí n bá di sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ó sọ síta bí wọn ò láǹfààní àti lo rédíò tí n láǹfààní àti lo TV mo láǹfààní àti lo fóònù mi àti social media handle mi bí mo ṣe ń sọ lọ bí bàbá yìí ṣe kú orí òkú rẹ̀ gangan lárákùnrin jókòó sí ó wá ìgbà orí ìsàárè rẹ̀ ẹ mọ̀ pé ẹ̀ẹ̀mejì ní bàbá yìí kú aláàkótó ọkọ̀ kú lòun wá gba bíbélì òun ni nígbà tó gba bíbélì rẹ̀ tán wọ́n bá sùn bẹ́ẹ̀ lóòótọ́ ọkọ lára bá ṣe bẹ́ẹ̀ ó gbọ̀run lọ kọ́lọ́ bá wà délẹ̀ fẹ́ ní ire bàbá adámi lọ́run o ọdún náà ilẹ̀ mi tìtìtì tó mú dítàgbà ló ń ké à ń dúró de ìyanu kó ṣẹlẹ̀ a fẹ́ kójú kó lajú kó bá wa sọ̀rọ̀ nítorí pé kò sẹ́ni tí ò yà lẹ́nu kó lóun mọ̀jì á kú nígbà táyé sì ń gbádùn wa ẹ wò ó à ń gbádùn wọn ẹ jọ̀ọ́ àṣẹni tá à ń gbádùn ọjọ́ tí mo rí fídíò tábùrú wọn ṣe ni mo tó mọ̀ pé ní tá à ń gbádùn gangan ò gbádùn ara rẹ̀ àṣẹ Gbénga Adébóyè àṣẹ wọn jèrora tí wọ́n fi kú ni ó mọ̀ ṣe o bàbá sọ fún mi pé wọ́n síìkì ní síìkì torí pé àwa ń gbọ́ pé nígbà tí ò síyàn bẹ́ẹ̀ ìsọkúrọ ni torí wípé ká ràn yàn lọ́wọ́ òun ni èrò ọkàn Gbénga Adébóyè ní gbogbo ìgbà tí ò sì sẹ́ni tí ò mọ̀ ń pa ẹ̀ pé ká ràn yàn lọ́wọ́ ni àmọ́ ọjọ́ tí wọ́n kú tán tí wọ́n fẹ́ sin wọ́n gbẹgẹdẹgbẹgẹdẹ buhari lórí TV tí wọ́n jókòó sórí ipò sí wọn nígbà tí wọ́n sin wọ́n tán ọ̀rọ̀ yìí milẹ̀ rábàràbà ó milẹ̀ wọ́n jókòó síbẹ̀ ni wọ́n pa ní ọba mi òkè sàtìfikú bò wọ́n láṣìírí a sì mọ̀ wípé ó kásẹ̀ èrè mọ́ wọn lọ́wọ́ kò sẹ́ńtẹ́ ẹ máa bi léèrè pé báwo lọ̀rọ̀ Gbénga Adébóyè tí wọn ò ní sọ fún yín wípé akọni ó fi dà lálẹ́ ní. nígbà tí wọ́n lọ tán kò pẹ́ kò jìnnà wọ́n ṣe ábọ́ọ̀mù kò sí tí wọn ò sọ tán ẹ wá jẹ́ ń bi mí léèrè alágbára ayé mo lè gòkè mo lè sọ̀rọ̀ èmi nìkan ní àfẹ́mí nìkan ní níbo wá la wà lọ́jọ́ ìní ibi tí wọn ó dákẹ́ mọ́ mi tí wọn ó fẹ̀gẹ̀dẹ̀ ètò ìdúrósì ẹnikẹ́ni tó bá gbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹnikẹ́ni tó bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nítorí pé ọba mi òkè òun ló lẹ̀mí kó wá lọ́dọ̀ ìdájọ́ sì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó san fóníkàlùkù bó bá ṣe ṣe sí ọkọ mi ní èmi mo ní nǹkan mi bówù mi máa kàn ní kò ó sì rántí ọjọ́ kan kò dìgbà tá a bá tó kú tán ká tó jìyà gbogbo ohun tá a bá gbélé ayé ṣe ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní kádàrá ni ẹ̀san náà ń pè ní kádàrá ẹ̀san kádàrá o àyànmọ́ ẹni ẹ̀san ni o ó mọ̀ gbọ́ kádàrá mi ni àyànmọ́ mi ni ẹ̀san tó o ti gbélé ayé ṣe ló ń jẹ o bàbá mi kan sọ fún mi ó ní wò ó ní mi ò sa ohun àwọn ò ṣàánú ara àwọn ò sì kí ń ṣàánú anybody mo ní kí ló dé wọ́n ní àwọn kì í pity anybody
wọn láwọn lè fún yàn ní nǹkan o torí bàbá mi ó lè fojú ara rẹ̀ ó lè fojú ẹ̀tọ́ rẹ̀ ó ní àmọ́ pé nìkan wá ń jìyà àwọn sọ pé àwọn mọ̀ ṣe ó ní tí mo mọ tó ti wáyé ayé wá ṣe náà ni ó ní gbogbo pátápátá láà jìyà gbogbo ń ta wá gbélé ayé ṣe yìí wọn láyé lẹ̀san wà kì í ṣe pọ́run kankan ayé ìbáyìí láti jìyà gbogbo ń ta bá ṣe lọ́jọ́ ìwà ẹ̀ o nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí ó kù ẹ̀ tí ó kù wá ẹnìkan sọ̀rọ̀ iná mo dúró.